nítorí ọkọ rẹ̀ ń yàn àlè bọ́sẹ̀ bínú pa ara ẹ̀ lákùrẹ́. Abilékọ kan tí wọ́n porúkọ rẹ̀ ní Bọ́sẹ̀ Ọdúnayọ̀ ti bínú pa ara rẹ̀ lórí ẹ̀sùn tó fi kan ọkọ rẹ̀ pé ọkùnrin náà yan àlè mọ́ òun lára. Bọ́sẹ̀ ní wọ́n ló gbóògùn jẹ nílé ọkọ rẹ̀ tó wà lágbègbè Ìgòbà níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ lọ́sẹ̀ tó kọjá tó sì mórílẹ̀ ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ní Ìfira Àkókó níbi tó padà kú sí. Ohun tá a gbọ́ ni pé Bọ́sẹ̀ padà láhùn fáwọn èèyàn rẹ̀ kó tó kú pé tí òun bá ti kú ọkọ òun ló ṣekú pa òun nítorí ṣe lòun mọ̀ọ́mọ̀ gbé nǹkan jẹ nítorí ọ̀kan nínú àwọn àlè rẹ̀ tó pe òun sórí aago tó sì ń halẹ̀ mọ́ òun pé òun mọ̀ nípa bí oyún ṣe ń bàjẹ́ lára òun ní gbogbo ìgbà. Aláròyé gbọ́ láti ẹnu ẹnìkan tó súnmọ́ olóògbé ọ̀hún dáadáa pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Bọ́sẹ̀ ti ń gbé nǹkan jẹ pẹ̀lú èròǹgbà àti pa ara rẹ̀ sí ọkọ rẹ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ tìlú Àkúrẹ́ lọ́rùn. Ó ní ó ti kọ́kọ́ gbìyànjú láti pa ara rẹ̀ pẹ̀lú bó ṣe gbé májèlé jẹ ní ọdún 2021 ṣùgbọ́n tí ọkọ rẹ̀ tètè ṣàkíyèsí rẹ̀ tó sì sáré gbé e lọ sí ọsibítù níbi tí wọ́n ti fọ májèlé ọ̀hún kúrò nínú rẹ̀ kó tó pa á lára. Ó ní kàyéfì pátápátá ló jẹ́ fún àwọn tí àwọn súnmọ́ obìnrin náà pé ó tún lè dán irú nǹkan bẹ́ẹ̀ wò lẹ́yìn tí Ọlọ́run ti kó o yọ nínú ti àkọ́kọ́. Ó ní ó ṣeé ṣe kí ọkọ rẹ̀ tètè fura kó sì lọ tọ́jú rẹ̀ ká ní kò lọ sílùú abínibí rẹ̀ lẹ́yìn tó ti gbé nǹkan jẹ tán ni. Lẹ́yìn tí obìnrin yìí kú tán ni wọ́n gbé òkú rẹ̀ padà sílé ọkọ rẹ̀ tó wà ní Ìgòbà níbi tí wọ́n sin ín sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.